ìwọ náà lọ́wọ́ bá mọ́ mi lára. Mo kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ káwọ́ ẹ̀ yíre. Èmi kí gbogbo òjòyè. Gbogbo Sàràkí tí ń bẹ nílẹ̀ kóòtù ẹ̀ yíre. Ẹ máa pé gbogbo lẹ́yìn la máa dé. Gbogbo ọ̀dọ́ yìí la máa tẹ̀ ní kọ̀ọ̀kan. Àwọn ẹ̀jẹ̀ ká máa ṣe ní díẹ̀díẹ̀. Ti mọ̀ wípé òkò ni mí wò lẹ́nìkan ń bájà. Èmi ò tútù mi, n ò lẹ́nìkan ń bínú sí. Lájọ́ bí ẹ̀wọ̀ ẹ̀yẹ̀jì bá ti balẹ̀ yí ìpàdé ìjà rẹ̀ fún àgbẹ̀ ọ̀bàrà sí àgbà. Ẹlẹ́sẹ̀ mọ̀ rí ìgbà ládọ̀ ọba bá mi. Alájọ sọ̀rọ̀ ọmọ bá kẹ́lẹ́ kó pé ní àgbẹ̀ ọmọ ilẹ̀ mi. Ọmọ ẹrú kan èrè ọmọ báyà àgùnfẹ́ ọmọ ilẹ̀ mi. Ládé ní ìwé lọ́sẹ̀ ní àyè. Èmi bẹ́ẹ̀ bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí mi lọ́mọ ìṣẹ̀ lóko ọkùnrin lọ. Ládé gbogbo wa bí mi tọ́ lọ bẹ̀ ìṣẹ̀ lóko ọmọ àdúgbò. Pẹ̀tẹ́ ọwọ́ ìbà, pẹ̀tẹ́ ẹsẹ̀ ìbà láṣẹ. Àtẹ́lẹsẹ̀ gbogbo tí òun tí èdè pọpọlọ tán ìbà. Ìbà gbogbo akọgi tó doríkodò tí ò gbọ́dọ̀ sójé. Olókùnrin olóbìnrin gbòòràn ìyámọ̀ pó àṣẹ ń jẹ́jẹ̀jẹ́. Léegun lílò òòṣà ọjà. Ẹ̀ka àṣálẹ́ ọmọ aládé gbogbo ṣàlàáfíà látúnbà yín lálẹ́ tòní. Àkíyín ní kíkí owó, kíkí ọlá, kíkí ọlà, kíkí àlàáfíà, kíkí ìdùnnú, kíkí ayọ̀, kíkí ìfàyàbalẹ̀. Aburú ò ní ṣe mí, kò ní ṣe yín, kò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wá. Ẹni aburú ọkàn tí ó kàn wá kò ní yà lọ́ọ̀dẹ̀ wọn. Bá ń ké ságbe pé mo ti gbáródé kí wọ́n wá bá mi dáńbẹ̀. Ké sálùkò wípé mo gbósùn dé kí wọ́n wá bá mi kó sùn. Mo ti tẹ́ pẹpẹ fún ẹ̀bá ń ké sí gbogbo lèkélèké. Bá a bá gbé kìnrin jìngbìn dọ́jà tọmọdé tàgbà ni wọ́n bá ní í jó. Àtọmọdé àtàgbà ṣẹ̀ṣẹ̀ ni wọ́n yọ̀ ọ́ mọ́wọ́. Ẹ̀yin lẹ pé àwa àti wá o. Ẹ tẹ́wọ́ gbà wá. Bí òkè èèpẹ̀ bí ti tẹ́wọ́ gba òjò láti sánmọ̀. Ẹ tẹ́wọ́ gbà wá, ẹ mọ́ ta wá nù bíran búdò bí wọ́n ti tẹ́wọ́ gbẹ̀jà. Ipasẹ̀ náà lètò láti ìkànnì Adẹ́rìnpòṣónú 32 FM 94.9 àjà kẹ́ni kòkó house gbẹ́ńlẹ̀ Ìbàdàn fẹ́yìn ẹ̀ náà. Ó dẹ̀ fẹ́. Báwo ọ̀díṣẹ́ yín ẹ fẹ́?
ó dúdú kò dúdú fẹ́ ó pé 32 kò pé 32 àní ó fẹ́ jọ ìdùnnú àtayọ̀ ní wọ́n lọ́ọ̀dẹ wà nírógun ẹkún ṣe láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Three two FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn wà ní ṣíṣí ilẹ̀. Látàpá ọ̀tún mi oníbàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán. Lápá àlàáfíà Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù akéwì àwọn akọni ilẹ̀ Yorùbá. Ní kọ̀rọ̀ ibì kan Abídèmí Ìfẹ́ Olúwa Àyàndé Ṣẹ́gun Alágbàlá Alì Mápẹ́rẹ́. Muyideen Adédàmọ́lá gbogbo táwọn àdúgbò ètò tí ètò ní wàhálà Adébáyọ̀ lé ètò tí ẹ bẹ̀ Oyèdélé. Ṣé ẹ gbàgbé láyà àjẹjọ́ nígbà tá a ti fulẹ̀ níjẹ̀ẹ́dógún nípa ti àwọn ogun ilé ìta tílẹ̀ Ìbàdàn táwọn akọni Yorùbá tí wọ́n fi Ìbàdàn ṣe ibùgbé tí wọ́n jà lásìkò baálẹ̀ Oyèṣílé Olúgbòde Àjàyí. Làwa wò pé ogun tó ṣe gbòógì jù lásìkò bàbá yìí náà lógun Ìjàyè ẹlẹ́ẹ̀kejì. Èyí ìdí rèé tá a fi wò wípé ká ṣàgbéyẹ̀wò ìgbé ayé akọni Kúnmi Àjàdí Ìgò. Bí yìí ti jẹ́ ní ìjẹ́bọ̀n lẹ́lẹ̀ tòní àti gbé tàná dànù àti gbé tuntun dé nígbà tí ìṣèjọba baálẹ̀ Oyèṣílé Olúgbòde tó ti tẹnubodò tó sì jẹ́ pé kọ̀pẹ́ kò jìn tí àkọọ́lẹ̀ àti ìwádìí sọ fún wa pé lẹ́yìn bíi ọjọ́ mẹ́wàá tí wọ́n dé láti ogun Ìkútùjẹ tí ta túmọ̀ sí ogun Ìpẹ́rù kejì nígbà wọ́n dé lẹ́yìn ọjọ́ kẹwàá òun náà ni akọni Balógun Ìbíkúnlé Agbàǹgbàṣẹ Alágbàlá Jáàjáyà ló ṣe bẹ́ẹ̀ ni òun náà ló sósùn ló lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ kí wọ́n sì tó dé òní àgbà ọ̀jẹ̀ ilé tí ṣe baálẹ̀ Oyèṣílé Olúgbòde ni bàbá ti jà wálẹ̀. Àmọ́ ta wá níjọba kan ọwọ́ ta níjọba ilẹ̀ Ìbàdàn bọ́ sí nígbà Balógun Ìbíkúnlé tó ti sósùn ọwọ́ ta ní ìjọba ilẹ̀ Ìbàdàn bọ́ sí lọ́dún 1865. Bó o lẹni yìí bó o ló ti ṣèlú sọ̀rọ̀ pé lásìkò baálẹ̀ Oyèṣílé Olúgbòde ni wọ́n ṣe àtúntò oyè tó bọ́ sí tó pín sí ọ̀nà bíi mẹ́rin. A ní igun ti àwọn Balógun a sì ní igun ti àwọn àgbààgbà ìyẹn ti Olúbàdàn. Àsìkò ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ oyè Ṣẹ́ríkí tóun náà ní àwọn olóyè tiẹ̀ ọ̀tún kankan fún ti Ṣẹ́ríkí. Bákan náà ni àwọn olóyè ti Sàrùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olóyè ti obìnrin ìyẹn igun ti Ìyálóde Olúbàdàn obìnrin nù tó jọba bòmíì lọ pàápàá jùlọ àwọn ìlú kéjekéje. Bí yóò ti rí lápá àti bẹnu nígbà tí wọ́n ti wá ṣe báwọn ǹjẹ́ ẹni tó gbàjọba ìdarí ilẹ̀ Ìbàdàn lọ́dún 1865 ǹjẹ́ òun náà tiẹ̀ tún oyè tò ǹjẹ́ ó tiẹ̀ jẹ baálẹ̀ bí àbóyè wo ló yarí pé oyè tó wọ́n jẹ oyè tó tọ́ sí àwọn ọ̀ràn bàbá àwọn ní. Ẹ mú pèpè jòkó ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ẹ̀fà pé tẹ̀dí ẹ mú gègé àti tákàdá yín ẹ tún jájọ rìn ìrìn àjò bá àtijọ́ mọ́ rìn ìtẹ́yìn kan jẹ́ wá ní kẹ́ẹ̀fà balẹ̀ láti máa gbọ́ wa fọ́nrán káàkan lẹ́yìn òun náà lè máa ṣiṣẹ́ lọ. Àmọ́ ṣá ẹjẹ́ lọ kábọ̀ bàbá dé láti ojú ọjà ọ̀dọ̀ ẹ̀fọ́ ní ẹrù ńlá gbà wọlé yóò sin agbẹ́rẹ́ pàkọ́ yóò tàwa lólobó ọ̀dọ̀ akọni tí à ń lọ gan-an lálẹ́ tòní
tá a fẹ́ mú àwọn ogun tí wọ́n jà lásìkò rẹ̀ bàbá sì ti parí ẹ̀ a kàn sí àwọn tí wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ wọn mọ̀ bẹ lórí ètò tó bá pòní náà ni àmọ́ àwọn ogun ìwá lágbèjọ́ pé mẹ́jọ la parí ẹ̀ ọ̀sẹ̀ tí ó bá tẹ̀lé àwọn ìdílé yẹn láàgbé wá tí wọ́n náà wà á sọ tí wọ́n mọ̀ nípa bàbá wọn bó ṣe lò gbé ayé rẹ̀. ẹ já rojú ọjà kábọ̀ 32 FM 949 Ìbàdàn YouTube yẹn wà ní ṣíṣí ẹ lẹ́ńbẹ̀ wo ẹ kú kalẹ̀. wọ́n fi kinní yẹn síbí o ojú ń ta mí o ó débi ni bí a máa yẹ sílẹ̀ mi. wọ́n ṣe àfihàn. Ṣẹ́yọ níkànnì 32 FM 94.9 ìkànnì adẹ́rìnpòṣónú ní gbogbo ọjọ́ àìkú Sunday lètò Ta ló mọlúwa yóò máa dé sétí gbọ̀yìn bẹ̀rẹ̀ látago 2:00 sáago 3:00 ọ̀sán 2:30 to 3:30 PM odidi wákàtí kan gbáko láfijọ́ máa jẹ̀gbádùn ètò Ta ló mọlúwa Tèmítọ́pẹ́ ọmọ Fálànù oníkèké àrà ọmọ ìyá àdúrà ni ó máa tukọ̀ ètò abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lápẹ́yàmọ̀ ètò sí abala àkọ́kọ́ láti máa tẹ́ pẹpẹ ẹ̀yìn táàjọ máa kí oríkì Olódùmarè olúwo olùgbàlọ́ba ọ̀gá ògo gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àkìkì kan lóríkì Ọlọ́run abala kejì láti máa láǹfààní láti fi ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan ṣèfàjẹ́ o tẹ́ ẹ bá ti ń kí Ọlọ́run tẹ́ ẹ sì ń dá àwọn ìbéèrè láti inú ìwé Bíbélì mímọ́ Tọ́pẹ́ Fálànù yín ọmọ ìyá àdúrà ní kẹ́ẹ̀ tó jájọ pàdé lórí ètò Ta ló mọlúwa tọ̀sẹ̀ yìí lọ́jọ́ Sunday láago 2:00 sí 3:00 ọ̀sán tọ̀sẹ̀ yìí máa tún lóyin ládùn ìgbà yàtọ̀ tó àìgbọ́dọ̀ má gbọ́ létò Ta ló mọlúwa o àìgbọ́dọ̀ mí sí ẹ̀. kìràkìtà ọ̀dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ìyẹn ò dá nǹkan bẹ́ẹ̀ náà ni ìjà ọ̀dọ́là orúkọ ní sọ ni kí la fẹ́ fọ̀tẹ̀ ṣe gan-an ká bára ẹni jà ká tutọ́ síra ẹni lójú ká faṣọya mọ́ra ẹni lára ká bóra ẹni bí ẹni ńlá yẹn ká fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ká pé bíríkótó ká gbìmọ̀ tẹ̀ ká gbénú òkùnkùn tá fà sínú ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ló lòdì sófin Ọlọ́run ọba tó sì tún lòdì sí ìwà ọmọlúàbí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ jẹ́ kájọ máa gbọ́ ètò alágbára nì tí iléeṣẹ́ 32 FM ṣe àgbékalẹ̀ rẹ̀ láti pẹ̀tù sí aáwọ̀ paná ọ̀tẹ̀ àti parí ìjà tí orúkọ rẹ̀ jẹ́ ìjà ọ̀dọ́là bàbá màmá ọmọ ọ̀rẹ́ ọ̀gá ọmọọṣẹ́ ọkọ ìyàwó alábàágbé alábàáṣiṣẹ́pọ̀ ojúlùmọ̀ ẹ jẹ́ ká múra láti pe olúwa tóbi lọ́ba Ògúnṣínà tí gbogbo ayé mọ̀ sí wọ̀kìlúmọ̀ tí ó mọ tukọ̀ ètò ní ọjọ́ ẹtì àti ọjọ́ àbámẹ́ta látàgò 11 sí 12 ọ̀sán lórí ìkànnì abánirẹ́rìn 32 FM 94.9 ìjà ọ̀dọ́là tíjà bá dé ká parí ẹ̀ ló yẹ. bọ́mọdé ò bá bá ìtàn yóò bá rọ̀bá àrọ́bá ní bàbá àtàn ìtàn àwọn akọni akọgun àwọn èèyàn ńláńlá tí wọ́n ti ré kọjá àtàwọn tó tún ń bẹ ó dáa ká máa mọ̀ ń pa wọn fún fi lè máa tọ́ àwa náà sọ́nà nípasẹ̀ eléyìí ó ní ètò èyí tá à ń pè ní ìpasẹ̀ ṣẹ́ni pé ìpasẹ̀ náà mo lò mo ní èyí nípasẹ̀ eléyìí ní ètò tá à ń pè ní ìpasẹ̀ èyí tí ayédùn tó ń ṣe olóòtú rẹ̀ lórí rédíò 32 FM táwọn aráàlú ń ta lọ sí Smile mọ́ rẹ́rìn ọmọ jẹ́ ìbànújẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ àtẹ̀yìntẹ́ máa ń ṣe ìwádìí ìtàn history ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀dà àpọ̀ ìpasẹ̀ ìtàn ni o. èmi Adérẹ̀mí Rájí Oyèládé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ literature àti ìwé kíkọ tí mo sì jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún òǹkọ̀wé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mo fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí ẹ máa gbọ́ ètò ìpasẹ̀ tí ayédùn ṣe atọ́kùn rẹ̀ ní ìkànnì fẹ̀yìn 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House ìyẹn nílé àwọn àgbẹ̀ ní ìlú Ìbàdàn ire o. Adésínà Dárì ní ojúpọ̀ YouTube ẹ máa ṣeun Fáńtọ́lá Ọláṣílẹ̀ ìṣòro sílẹ̀ alẹ́ látọ̀ wá Simon wọ́n bàdàn ni tó rárí gbogbo patítọ́ ọlọ́pẹ̀lẹ́ sárọ̀ra sùkúù làárọ̀ Salam Bọ́lájí Mojid Ọlákúnlé Abdulrahuf Wasil àwọn oníwòónù Queen Ọmọbọ́láńlé Gold Adéọlá Ọmọwùmí Rahim Ọlálẹ́kan Mọ́títọ́ Muhyiddin Abídèmí Fáńtọ́lá ẹ̀gbọ́n mi dáadáa ṣàlàáfíà ni o Jamiu Ebo Olóbì Fákóredé Adéolú Fẹ́rànmi Adéọ̀
32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube yẹn tó wà ní ṣíṣílẹ̀ fún gbẹ̀yìn olólùfẹ́ wa láti darapọ̀ mọ́ wa ní apá àti ibẹ̀ òun ẹ̀fọ́ ní ẹ̀rọ. múni dé ọ̀rọ̀ tí mẹ́ni tí gbé ní mi ẹ̀ mọ̀mọ́ kálẹ̀ o 32 FM ìkànnì adẹ́rìnpòṣónú àtúntì dé bá ti ṣe dé ipasẹ̀ ń lè tó ètò rẹ̀ o mẹ́bò nípasẹ̀ gbogbo ọmọ kóòtù àjíbí ẹ̀ka rẹ̀ o ẹ̀ka ẹlẹ́ lílé olùfẹ́ àbúrẹ́ ọmọ àpàfà owó rẹ̀ mọ́ ọ̀ní ẹ̀rù jẹjẹ mo kí kábíyèsí ní abẹ́hùn mo ti bẹ̀ ń kí wọn nílé mọ́yẹ̀lòyè oko adébánkẹ́fà ìkọ́ ọmọ olókun ọ̀la ara òde àgbàsìn ẹ̀ka ẹlẹ́ nílé olówó òdùrọ̀ ọmọ ajífẹ́bẹ́sírí ọmọ èpè ọjà mo kí wọn nílé olúgbòde ọmọ ajíbọ̀sì ọmọ lárọ̀ wọn ọmọ ẹgbẹ̀jì owó ẹ̀ka ẹ̀lẹ́ o lọ́dí ọ̀yọ́ máa láàfin òjò tí pàṣẹ kẹrẹmọ́dé ọmọ àtibá mo fẹ́ lẹ́yìn ní kí wọ́n nílé bá olúyọ̀lé àrítẹ̀lẹ̀ ọkọ̀ fúlù ara ẹ̀ka ẹ̀lẹ́ nílé olúpọ̀ yìí ọmọ akájé wọlé ọmọ ọlọ́run yà wọ́n ọmọ ọlọ́jọ́ ọ̀yálé ẹ̀ka ẹ̀lẹ́ o gbogbo ẹgbẹ́ àgbáríjọpọ̀ ọmọ akọni association of patients ìbàdàn wọ́n lọ family ẹ̀ka ẹ̀lẹ́ mẹ́yẹ̀ lóye oko adébánkẹ́fẹ́ ẹ̀ka ẹ̀lẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ìbàdàn mo ṣe kábíyèsí fún bàbá mi àkànmú jí ará àjìléje ọmọ ọlọ́yẹ mọ̀yìn ìjà lóògbó mẹ́kùn níbà ẹ bá ṣe kábíyèsí fọlúbàdàn ilẹ̀ ìbàdàn. kábíyèsí o. lálẹ́ òní o lẹ́yìn nǹkan ọmọ akórèdé nígbà mọ̀yẹ̀lóye ti lọ lókè ìbàdàn nígbà olúyẹdù ti lọ lókè ìbàdàn kúrè nígbà lákànlẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó fọbẹ̀ gbé fún ara rẹ̀ bóde gbogbo akọnilẹ̀ Yorùbá ẹ màmá káàlẹ́ o ọmọ òkè ìbàdàn múnimúni ti dé òrò tí mani ti gbé ní mi nígbà ibà sọ̀rọ̀ olúyẹlé ló gbà tiẹ̀ lókè ìbàdàn ọdẹ ń lọ ọlọgbà tiẹ̀ lókè ìbàdàn nílé olúyẹlé ọmọ ajó orosùn ọpẹ àgbẹ ọlọgbà tiẹ̀ lókè ìbàdàn nílé olúyẹlé ọkàjà yòyè sílé olúgbòde ọmọ kọkọ kúkú olúmọọrẹ mọjọ lágbé ọmọ adé nípò ọmọ olówó òdúrú ni wọn máa jíbọ sí ẹ̀ka ẹ̀lẹ́ nígbà olúgbòde ńlọgbà tiẹ̀ lọ́wọ́ lókè ìbàdàn nílé olúyẹlé ọmọ ajó orosùn gbogbo oníkàǹkà ẹwà nǹkan fi ìdílé ẹmú gègé ẹmú tàkàdá yóò tún yá ẹ̀kọ́ tán láyé nǹkan ọmọ akórèdé tún ti dé bàmí adéwálé ìbíkúnlé tún ti dé ìsọ̀lá ògùn alárí ẹlẹ́yọ̀ ọmọ akẹyọ̀ ìbò olódùmọ̀rí ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé lónìí nígbà olúgbòde ló gbà tiẹ̀ tọ́pẹ́ kán ní ìkése ìbíkúnlé ní balógun re tí ò ní wọ̀ra olóògbà lókè ìbàdàn nílé olúyọ̀lé kò sí ìjà gbòòrò ìbíkúnlé olókè ń wọn máa gbàgbà àṣẹ déwálé ìbíkúnlé ojúde bàbá rẹ ni mò ń bẹ ìbíkúnlé ni bàbá akíntọ́lá ìlọ́kọ́ ara rẹ̀ lù ọ̀yà bàbá òye wọ̀ ọmọ ẹlẹ́gbàá kan agbẹ́gbin mo níran bíkúnlé ìlọ́kọ́ ara rẹ̀ lù ọ̀yà ọlọ́mú tó fi wá délé ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ọ̀bọ̀ sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ògúnmọ́lá àbàtà kẹ̀gẹ̀ lójú ọ̀nà ọlọ́mọ òbùnì dánájú dánágbó ọlọ́mọ anílẹ̀rù bí òyìnbó kẹ́ẹ̀kú gbòòrò bàrà níjọ́ ọlọ́tẹ̀ ògúnmọ́lá ń lọ pé wọn jẹ baálẹ̀ lókè ìbàdàn ibi à ń lọ lálẹ́ onínú ni wọn jẹ baálẹ̀ ẹfún lóye ìbásọ̀nù adélù ló fi jẹ ẹ̀ka alẹ́ o ọmọ Yorùbá ẹ̀fọ́ ni ẹrù sàn lámògé ẹ̀ka alẹ́ ẹ màmá báwa ká lọ yípasẹ̀ lè tó níkànnì adẹ́rìn ipò sónú 949. 32 FM 949 Ìbàdàn Ògúntádé Elisha bá a bẹ́ẹ̀ tí ń kí wa làwọn náà ń kí yín. Lẹ́ẹ̀kan sí mo kí bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé bàbá ẹ̀ kí àwọn aráalé. Àkókò gbogbo aráalé o ẹ bá ti máa sọ bá délé náà lákòókò kí àti bàbá wa Ajé Ògúngún ní sọ kábíyèsí Olúbàdàn àti ilẹ̀ Ìbàdàn kábíyèsí o àkí ìyàwó olórí àkí gbogbo àwọn òsì àfin àkí gbogbo orí adé àkí ọrùn lẹ̀kẹ̀ àkí gbogbo òdílé jagunjagun àkí gbogbo olóyè pátápátá àkí yín o àtúndé lálẹ́ yìí o. ẹ ṣeun bàbá káti bí pẹlẹbẹ káì mọ́ọ̀lẹ̀ jẹ́ kédùmàrí mọ̀ jẹ́ àlejò olójú kòkòrò ọba ní ìdí ẹ̀ ló kù báyìí
torí wọn bá níbẹ̀ ibi iṣu gbúdú lòun ni ó ti mú jẹ́ ń tiẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé ìṣèjọba tó kàn lẹ́yìn tí Oyèṣílé Olúgbòde tó ti lọ tó sì jẹ́ pé Balógun Ìbíkúnlé Balógun náà ni àwọn fi darí ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bíi pé wọ́n ti mẹni tó kàn nígbà tí wọ́n fi togun dé tí bàbá ti sósùn ẹni ọkàn náà ni Balógun Ìbíkúnlé àmọ́ látàrí pé Bẹ́ẹ̀dùmá ti kọ́ àti àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ ní ojú ogun àti àbíyàbídó ní ìjìbọn náà ló fi jẹ́ pé lẹ́yìn ìjọba ti ogun Ìpẹ́rù tá a túmọ̀ sí Kútújẹ̀ tí wọ́n dé náà ni Balógun Ìbíkúnlé ló sósùn. Kẹ́dùmarè túbọ̀ bá wa dẹlẹ̀ fún gbogbo àwọn akọni yìí tí wọn ò jẹ́ kí ká dẹrú àwọn tí wọ́n gbèrò wípé káwọn ó kó gbogbo ìran wa lẹ́rú. Àdúpẹ́ lọ́wọ́ wọn. Ọ̀kan Báṣọ̀run Ògúnmọ́lá Báṣọ̀run Ògúnmọ́lá baálẹ̀ Balógun ìní a máa jẹ yàtọ̀ bàbá mú bọ̀ Olúyẹdùn òun ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí bàbá àwọn jẹ nínú wọn jẹ ńgbòdáyé Ìbà Olúyọ̀lé àwí àrítẹ́lẹ̀ ọkọ̀ fúlú ara olùkọ́ ìbọn ọmọ àṣẹ burúkú ṣe rere òun tòun o ọmọ Aláàfin lòun Ọ̀yọ́ lòun sì ti wá Báṣọ̀run lòun jẹ la fi ń pè ní Ìbà Olúyọ̀lé ńbo l'Ògúnmọ́lá náà ti á rí tiẹ̀ tó fi pé Báṣọ̀run lòun jẹ. Gẹ́gẹ́ bí a ti sọ àti bẹ́ẹ̀ náà ṣe wí ìjọba kù sọ́wọ́ Ògúnmọ́lá. Wọ́n ní bàbá Ògúnmọ́lá wá jẹ baálẹ̀ wọ́n wá rí i pé baálẹ̀ wọn ò jẹ baálẹ̀ wọ́n bí wọ́n ṣe kọ́kọ́ fẹ́ tó tẹ́lẹ̀ nígbà wọ́n fi lọ jagun jàyé lẹ́ẹ̀kejì ẹ rí i pé ẹ̀tọ́ bá ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà ló yẹ kí wọ́n tún fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Wọ́n wá rò pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí báà làwọn ó ṣe Ìbíkúnlé ló yẹ kó jẹ pẹ̀lú pé òun ló léwájú ogun tí wọ́n fi ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò Kúnmi Ìjà. Òun ló sì gbé orí Ààrẹ Ọ̀nà Kakanfò lọ fún Aláàfin ní Ọ̀yọ́. Bàbá ẹjẹ́ àyànjú àárín wọn ẹjẹ́ àyànjú ẹ̀. Àwọn àkọọ́lẹ̀ àbí ìtàn kan wọ́n sọ wípé Kúnmi ó padà ṣe bí ó wọlé dì ó ṣe bí ọkùnrin wọ́n sì ibẹ̀ náà ni wọ́n ṣètò rẹ̀ tí wọ́n sin sí. Bó ti jẹ́ pé àwọn tí wọ́n sọ pé odò ọ̀sẹ́ ni wọ́n padà sin sí nǹkan kan àyẹn kò sí bẹ́ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tó ṣùgbọ́n tí pé wọ́n sin sí Ilédì yìí ni wọ́n sin sí ṣé lò kí ni ẹ̀rí tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n gbé orí Kúnmi lọ f'Aláàfin. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni kò ṣeé sọ síta tààrà mọ́ ní àsìkò yìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n tó bá jẹ mọ́ òótọ́ ọ̀rọ̀ ká sọ. Àkọ́kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n èé sin èkú rẹ̀ sí tòsí ilé o inú gbóra bidun ìyẹn máa sìn wọ́n sí tí wọ́n bá wàjà nílédì ló ti ṣe bí ọkùnrin nígbà ó ṣe bí ọkùnrin nílédì ẹ rí i pé a ní olórí ẹrú rẹ̀ ó ní ó kọ́kọ́ dá ọgbọ́n pé ibi odò ọ̀sẹ́ wọ́n fẹ́ fi dá iye àwọn ará Ìbàdàn rú kí wọ́n má bàa rí òkú rẹ̀. Wọ́n ṣàfẹ́ kí wọ́n gbé orí rẹ̀ lọ f'Aláàfin. Ṣùgbọ́n àtẹ̀yìnwá wọ́n pàpà rí wọ́n sì gbé orí rẹ̀ lọ fún Aláàfin. Àmọ́ ó túmọ̀ sí pé ara tó kù ni wọ́n sin sí Ilédì yẹn. Ibi wọ́n sin sí ibẹ̀ ni ẹ rí i pé nígbà tí wọ́n sin tán tí wọ́n sọ iná sí Ìjàyè iṣẹ́ wọn ni pé tí wọ́n bá lọ lórí ogun lọ tí wọ́n ò rí nǹkan kan tí wọ́n fi ṣẹ̀rí pé ó lọ tàbí tí wọ́n mú bí ìgbà pé ọ̀lọ́ náà ni ṣùgbọ́n wọ́n wá nígbà wọ́n sì wá wọ́n rí pé ni wọ́n ṣètò ẹ̀ sí ìbẹ̀rẹ̀ náà wọ́n sì ti wú wọ́n sì gbé ẹ̀tọ̀ọ̀tọ̀ yẹn wọ́n gbé lọ fún Aláàfin. ọ̀rọ̀ ogun mọ̀ lágbára ọkọjá sísọ ẹ já tẹ̀sí ọwọ́ iwájú bàbá. Nígbà tí ìjọba wa sọ́wọ́ bàbá wa Ògúnmọ́lá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ Ìbíkúnlé ọ̀nà méjì lọ́gbà kan pé kó jẹ Kakanfò
àkọ́kọ́ ò lọ ṣẹ́gun Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀ tí wọ́n bá yan Ààrẹ Ọ̀nà Kakanfò míì ó yẹ kí wọ́n yàn. Ẹ̀kejì ni pé ẹ rí i pé ẹ tí ó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kíkúrun yóò tó jẹ tó yẹ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìbíkúnlé ọmọ Ògbómọ̀ṣọ́ náà nìyá rẹ̀ tó náà tún lẹ́tọ̀ọ́ pé tó bá tiẹ̀ jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ló tún wá tó bẹ́ẹ̀ fún kan òun náà ló sì tún lè jẹ gẹ́gẹ́ akọrin tó wá látàpá abẹ́ o. ọ̀nà tí ó fi gbà tó fi kàn nù ṣùgbọ́n gbọ́dọ̀ sì ti sọ pé kò rí bẹ́ẹ̀ ẹni tó súnmọ́ tó jẹ́ Basọ̀run Ògúnmọ́lá òun ni ó kù tí ó fẹ́ jẹ oyè baálé Ìbàdàn. Òun á ní òun ò ní jẹ Kakanfò ìdí tó wọn ò fi ní jẹ Kakanfò ni pé tóun bá jẹ Kakanfò òun fẹ́ darí ìlú òní fẹ́ ṣe kó wọ́n fẹ́ kan jẹ Basọ̀run rúùn tí Basọ̀run Olúyọ̀lé jẹ tó yẹ pé òun ó lè tógun bá tiẹ̀ fẹ́ dé òun ó tún lè gbé ogun náà tún jáde. ó mọ̀ pé tóun bá ti jẹ Kakanfò Aláàfin tààrà ní yọmọ dáhùn sí yọmọ sí gùn fún un kò sì ní lè ráyè bójútó kíní ìlú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó dàbí kéèyàn fẹ́ jẹ gómìnà kí wọ́n ní wájú alága ìjọba ìbílẹ̀. ọwọ́ á ní tó fẹ́ jẹun màmú ó sì ti rí báyìí pẹ̀lú adé náà ni pé níta tí ẹ̀sìn náà àgbọ́dọ̀ yìnyín ni wọ́n láti fún ní Basọ̀run àsìkò tó wá fẹ́ jẹ Basọ̀run yìí ẹnìkan ti wà ní Basọ̀run Ọ̀yọ́ ńgbà náà. mo fẹ́ béèrè náà pé ṣé kò sí Basọ̀run lórípò ní lọ́yọ̀ọ́. à ń pẹ́ ni ẹni Gbénlá olóyè àgbà ní Gbénlá. ṣé Gbénlá Ìbàdàn náà Gbénlá Ìlíwò. àdúrà tó fi débẹ̀ yẹn á sọ ń bọ̀ báyà. à ń pè ní Gbénlá Gbénlá yẹn ní Basọ̀run gbọ́n Ògúnmọ́lá wa ní Basọ̀run náà ni kò fẹ́ jẹ Aláàfin wa ní dáná kò burú pẹ́pẹ́ náà lọ jẹ ẹnìkan wà ní orí oyè báà làwọn ó ṣe kódà bàbá Ògúnmọ́lá ní ìdá àní kí ní ọrùn lẹ́kẹ́ ọrùn rẹ̀ àti gbogbo tí ń lò tó fi ń jẹ náà lòun fẹ́ lò náà pé ìtọ́sọ fún ni pé kọ́ lọ sùn lórí òun ṣùgbọ́n wọ́n wá fi ọgbọ́n kìíní tó wípé àní síbẹ̀ wípé àárọ̀ Gbénlá àárọ̀ lóye mo ọ̀rọ̀ lóye ṣùgbọ́n á pàrọwà fún pé kò foyè lẹ̀ pé kọ́tà tiẹ̀ kọ́yá wa ní àwọn pé áàfù lómìn kọ́yá wa ń lẹ̀kẹ̀ kọ́yá wa ní gbogbo àtọ̀pá àgbọn àti ìtẹ́ ìjókòó rẹ̀ kọ́yá wa. wọ́n lọ yọ ayọ́mọ́lẹ̀. á wà fún lómìn á fi mí pààrọ̀ fún. bàbá ṣé lóòótọ́ ni pé àwọn Basọ̀run wọ́n ní adé tí wọ́n máa ń dé. wọ́n ní adé Basọ̀run nílùú Ọ̀yọ́ Basọ̀run ní adé tí máa dé Àṣìpá náà ní adé tí wọ́n máa dé sẹ́rí àwọn Ọ̀yọ́ níjọba bá fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ Mèsì àwọn méje ni wọ́n á sọ àwọn méjèèje àti iṣẹ́ wọn àti bí wọ́n ṣe á sọ ní kọ̀ọ̀kan ẹ pé kálukú wọn ló ti ní àpẹẹrẹ oyè tiẹ̀ tí wọ́n fi mọ̀ pé lágbájá rèé o lágbájá tí ń bọ̀ ní àmọ̀dù tí ń bọ̀ ní láwọn Ọ̀yọ́ méjèèje wọ́n wá tún láwọn ọmọ pàrọwà fún bàbá agbo olóyè Gbénlá láti yọ̀ǹda gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fún Ògúnmọ́lá ṣùgbọ́n kó wá tó dìgbà yẹn Ògúnmọ́lá náà wá ti gbáradì pé òun náà kóhun tó jáwé Basọ̀run lé òun lórí tí àpò ti wà lórí tó ti ń ṣàkóso gẹ́gẹ́ bí baálé Ìbàdàn ó wá gbé ìgbésẹ̀ kan nígbà ó ní òun ó tó yè wọn. bàbá ẹ má ti jà lọ bẹ o bóun wọn ti sọ̀rọ̀ Gbénlá. wọ́n bá Gbénlá sọ̀rọ̀ ìgbà wọn sì bá a sọ̀rọ̀ òun náà yọ̀ǹda gbogbo tí wọ́n ní wọ́n yọ̀ǹda. ẹ dákun Gbénlá ẹni tí èèyàn yẹ̀bùyẹ̀bù èyí jẹ́ Basọ̀run àbí olókì í so lórí ogun pátápátá ní Basọ̀run lọ́yọ̀ọ́ ni. ìkánjú kan lọ. ó jura wọn lọ. nígbà tí gbọ́ gbogbo akitiyan tí Ìbàdàn ṣe a gbọ́ pé kanú àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n wá kún wọn lọ́wọ́ Ìbàdàn láti wá jagun. kò sí wọ́n fẹ́ ó jura wọn lọ wọ́n mọ̀ pé ẹ tó béèrè fún kinní yìí ó tọ́ sí ó sì lè ṣe ṣùgbọ́n kí ọ̀làjú bó tún ṣe wọ ìlú sígbà náà wípé kọ́mọ́dé pé gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ lọ sùn inú ẹ bá Gbénlá sọ̀rọ̀ Gbénlá náà sì ló ti dàgbà náà ó ti wà nípò àgbà ó sì gbà bẹ́ẹ̀ Aláàfin ó sì ṣe bí ó sì yẹ kí ó ṣe. Aláàfin Adélùdì ó sì ṣe ó fi ránṣẹ́ ṣùgbọ́n nígbà wọn á fi ránṣẹ́ tí wọ́n ní wọ́n fi jẹ́
kọ́ wá tó di pé yọ̀ wá jẹ ọjọ́ tí ó pè tí ó jẹ Basọ̀run ó ti ń ṣàkóso ìlú. Gẹ́gẹ́ bí pò náà ló kàn. òun náà ló kàn báwọn àkóso ìlú tó wá ṣe ni pé òun ó to oyè wọ́n wá to àwọn oyè rẹ̀ ẹ rí i pé pẹ̀lú bí wọ́n ṣe àti sọpọ́n méjì ìlókù ní àgbà oyè ní mẹ́ta náà la pè lẹ́yìn Ògúnmọ́lá àtúrí Akéré lẹ́yìn Akéré ìlàrí Àbáyọ̀mí Àjíà ṣùgbọ́n Àbáyọ̀mí Àjíà òun kọ̀pẹ́ tí wọ́n jẹ oyè tán ni òun náà lọ ṣùgbọ́n wọ́n wá toyè wípé bóun ó ṣe toyè òun ni pé tóògùnmọ́lá bá jẹ baálẹ̀ tọ́jú Basọ̀run wọ́n wá fún Túbọ̀sún wọ́n wá fún Akéré ní balógun rẹ̀ pé kí Akéré ó jẹ balógun òun ẹ rí i pé orí Asípa ní balógun ni Akéré wà láyé àwọn Olúgbòde àwọn Òbíkúnlé wọ́n wá bọ́ sí balógun torí Ọ̀ṣúndínà ó ti lọ Ògúnmọ́lá tó tún jẹ́ ọ̀tún iná náà ló tún kù wọ́n láti sun òye yẹn. kò sì fẹ́ kí ààyè balógun yẹn ó sílẹ̀ sẹ́wọ̀n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kálí ẹ̀yìn Ògúnmọ́lá gbà láti jẹ baálẹ̀ ó gbọ́dọ̀ yan balógun. ó gbọ́dọ̀ yan balógun wọ́n bá jẹ Basọ̀run náà ó gbọ́dọ̀ yan balógun gbogbo oyè tó bá jẹ́ ó tún gbọ́dọ̀ ní balógun tí ó jẹ́ bíi ẹni tí wọ́n mọ̀ sí ogun rẹ̀ fún. wọ́n wá yan Akéré ní balógun wọ́n wá yan Túbọ̀sún wọ́n wá yan ní ọ̀tún balógun wọ́n wá yan Àbáyọ̀mí Àjíà ẹ̀ríkà Àjíà lálọ́ jẹ nígbà kan láyé gíní oyè tiẹ̀ náà wá tí a ti sún ọwọ́ á tún sí òsì balógun tó nígbà wá fún orò òsì tó wà lẹ́ẹ̀kẹrin wọ́n wá dá padà sí Asípa balógun wọ́n fún olóyè Asípa balógun wọ́n gbé wá sí Asípa balógun Àlílálùwọ̀yè iye kan bàbá wa Ọ̀ṣúndínà ni ẹ rí i pé bàbá Ọ̀ṣúndínà sì ti sùn ní ojú ogun ní Ìjàyè. ṣe Ìwó làwọn Ọ̀ṣúndínà ti wà ní. Ìwó kọ́ àásọ̀tàn tí wọ́n. ńbẹ ní iye kan. ìwà rẹ̀ lé ni wọ́n. Àlílálùwọ̀yè ni orúkọ Àlílálùwọ̀yè lórúkọ tiwọn. Ó yàtọ̀ sí Àlíwò. ọ̀tọ̀ ni Lálùwọ̀yè Lálùwọ̀yè yàtọ̀ sí Lálùwọ̀yè. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. bàbá wa Ọ̀ṣúndínà wọ́n wá wò pé ọkùnrin náà òun náà ṣe kúta akọni lòun náà akọni ni wọ́n wá fún ní ẹ̀kẹrin balógun. Àjọbọ wọ́n wá fún ní Sẹ́ríkì olóyè Àjọbọ àtùmọ̀ gbọ́tàn tiẹ̀ náà lọ síwájú sí. ń bá ń tẹ́ ẹ̀dọ̀bálẹ̀. ẹnu fi bá ń tẹ́ ẹ̀dọ̀bálẹ̀ ń bá ń tẹ́ ogun fákẹ́rẹ́ òkú ọmọ ọdúgbẹ́ ẹ̀ sólé ogun mọ́lá làpá ọmọ ẹbí àná arúlógún bí èsì àpapà láìláì. wọ́n wá fún Látòsà wọ́n wá fún ní Ọ̀tún Sẹ́ríkì wọ́n wá fún Ògbórí Ẹ̀fọ̀n wọ́n wá fún ní Abẹ́sẹ̀ balógun wọ́n wá fún Ọ̀ṣúntókí Agbeni wọ́n fún ní Mọ́yẹ̀ balógun táǹpé Ọlọ́sùn Alágbèní baálẹ̀ Ọlọ́sùn ọmọ agabi oṣù ní ẹjẹ òun òdi bẹ̀rẹ̀ bóyin wí. Mọ́yẹ̀ balógun tó wọ́n wá mú Tájò ẹ̀yà agboolé Tájò ẹ bá mọ àdúgbò wọn ní sàlẹ̀ ní ṣáìdì fọ̀kọ̀ ní àdúgbò wọn wọ́n wá fún àwọn ní Sàrùmí wọ́n wá Sódẹ̀ǹdé wọ́n wá fún ní Sódẹ̀ǹdé yìí nígbà bá sọ ọ̀rọ̀ rẹ̀ àti sọ̀rọ̀ rẹ̀ náà yìí pé nígbà ogun Kútùjẹ tí àwọn gbígbé ọmọ Ìjẹ̀bú wá lọ. àmọ́ pé Jẹ̀bú olóòrùn Sódẹ̀ǹdé ẹlẹ́sìn ńlá ni ẹ ń bá wí. so wọ́n wá fún òní balógun Sàrùmí ẹni pé oyè balógun Sàrùmí náà lọ jẹ táwọn èèyàn fẹ́ máa sì pé ó jẹ balógun lẹ́bàdàn ó jẹ balógun lẹ́bàdàn balógun Sàrùmí ló jẹ kì í ṣe balógun nígun ti Sàrùmí àwọn tí wọ́n máa ń fẹṣin jà akọ́ṣẹ́mọṣẹ́ afẹṣin jà. ibẹ̀ ló ti jẹ balógun wọ́n á fún ní balógun. Bàbá wa Ayéjẹ̀nkú ẹ rí i pé akọni ni wọ́n torí àwọn ìpìlẹ̀ ni kódà orí wọn fi rìn dé ilẹ̀ yìí ní iṣẹ́ tí a lè fọwọ́rọ́ sẹ́yìn. gbèrò ń gbé ọmọ. ẹ rí i pé ààrẹ àgò níbi kúnlé fún wọn nígbà náà wọ́n wá ní oyè tá a fún ọ nísìnyí pé torí bàbá yìí ó ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ wípé tá a bá ní ká fún bàbá yìí ní oyè tí ó tún gbọ̀ngbọ̀n jù lórí ọ̀rọ̀ Ìbà Olúyọ̀lé pé Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ wọn ò sì fẹ́ fún ọ ní oyè tó tún fẹ́ kàǹkà tààrà mọ́. nígbà wọn ti jẹ́ nígbà wọn pẹ̀lú gbogbo àwọn tó ṣẹlẹ̀ wọn wá ní kíláàsì ó ní àsìkò bá Basọ̀run ni wọ́n wá yan bàbá àwa ní Fọwọ́kọ́ ó jẹ́ oyè kan tí wọ́n kọ́ gbà wá ní Ọ̀yọ́ Fọwọ́kọ́
iná wọn fi á pè wọ́n ní fọkọ̀ di òní iná wọn sọ́ọ̀tì di fọkọ̀ oyè fọkọ̀ yìí wọ́n wá fún wọn wọ́n fi dá wọn lọ́lá wọ́n wá tún fún bàbá wọn Ọmọ́tẹ́jì jagunjagun lọ náà wọ́n fún wọn ní Gbọ̀ǹkà wọ́n wá fún Òjó Kófo wọ́n fún wọn ní Ọ̀tà ọjọ́ oyè mẹ́ta tí àgbà wá láti Ọ̀yọ́. Òjó Kúfò Kófò ni ó tó yàtọ̀ sí Kúfò. ọ̀tọ̀ ni Òjó abáfẹ́ Òjó Kúfò àkùfò lè lè alọ. Kúfò ni Òjó Kófò ẹ máa gbọ́ àdúgbò kẹjá máa pé lè Kófò ó ti wà. oyè fọwọ́kọ́. wọ́n wá fún ní Ọ̀tà ní wọ́n wá fáwọn wọ́n wá jẹ́ oyè mẹ́ta tí wọ́n gbà wá láti Ọ̀tà àti ìwòlápá kọ́kọ́ Gbọ̀ǹkà àti Fọwọ́kọ́ ní wọ́n á mú wá láti Ọ̀yọ́ wípé a máa jẹ tí a bá rí oyè mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ló wà ẹni pé ibi tá a ti sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò oyè àádọ́rin ìlótún ni oyè tí ó ń bẹ lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n lè jẹ ibẹ̀ láti wá yá mẹ́ta yìí fi kún oyè ní ìlú Ìbàdàn ògbógun wọn láti wá to oyè nìyẹn wọ́n wá to oyè tán nígbà wọn to oyè ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ fẹ́ gbé ni pé nígbà tí a sọ̀rọ̀ ogun Kútùjẹ a ní àwọn Ẹ̀gbá bí wọ́n ṣe wá yabo àwọn tí wọ́n lọ lójú ọ̀nà nígbà wọn ti làjà tán tí wọ́n lọ wọ́n wá rí pé Ògún ọ̀sà lu Ògúnmọ́lá pé ìwà tí wọ́n wù yìí ó di dandan ká pé ìwà ọ̀dàlẹ̀ ní ọgbọ́n wo láta sí i wọ́n wá fẹ́ mú ìlú kan á pẹ̀lú yẹn ní ìlú Ọ̀ṣẹ́ẹ̀lẹ̀ Ọ̀ṣẹ́ẹ̀lẹ̀ yẹn wọ́n wá fẹ́ lọ gbà ní ọwọ́ Ẹ̀gbá ṣùgbọ́n Ògúnmọ́lá ti fọkàn sí pé àṣẹ́ríkì òun kóun ó tì síwájú láti lọ kó wọn kọ́ mọ̀ jẹ́ kí àwọn Ẹ̀gbá ó fura tí wọ́n wọlé sí ọlá ṣùgbọ́n ẹtọ́jà sẹ́ríkì rẹ̀ náà nígbà náà ní àjọbọ ṣùgbọ́n gbogbo ète tí wọ́n ṣe nígbà náà ọlọ́ọ̀kọ̀ kò mú tó kọjá sí pàbọ̀ àtìrí yẹn tú sí àwọn Ẹ̀gbá lọ́wọ́ débi pé wọ́n tètè gbéra jìgì wò rí ẹkọ ogun ilé àpè ogun yóò ju ọjọ́ mẹ́ta síjọ́ mẹ́rin lọ ìyẹn là tọrọ ogun ọba sì ti jọ́ mẹ́ta síjọ́ mẹ́rin tàbí tí ọba ti jọ ọ̀sẹ̀ kan lọ ìgbẹ́ là á pè á ní pè ní ogun ìgbẹ́ là á pè. ìgbẹ́ Òṣìẹ̀lẹ̀ bí bàtà wá páwọn ọdẹ wọ́n dẹ̀ gbẹ́ ẹ̀gbẹ́ lọ. ó ń gbọ́ wá di pé eléyìí ò ń gbọ́ torí rúmọ̀ náà ti káàkiri àwọn Ẹ̀gbá lọ́dọ̀ wọn wọ́n wá ròyìn pé bóyá bẹ́ẹ̀ náà ni ó tún ṣe rí Ògúnmọ́lá wá ní ìtọ́sẹ̀lẹ̀ nísìnyí pé àníṣe kóhùn tó jẹ ọba Basọ̀run ìtàn kóhùn tó sáwọ ìwúyè Basọ̀run ìṣẹ́ òun fẹ́ gbẹ̀san wọ́n wá tún wá gbé ogun wọ́n wá ń pe ogun ẹni ogun Àtàdì. kílẹ̀ pé Àtàdì lẹ́yìn ìgbẹ́ Òṣìẹ̀lẹ̀. kò wá fi rán olóyè kankan Ògúnmọ́lá gangan lọ́wọ́ wá sígun yẹn tó pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ nígbà ó sì ṣáájú Ọlọ́run fún ṣe ó kó àwọn Ẹ̀gbá lẹ́rú ó kó wọn lọ́tùn ó kó wọn lósì wọ́n ṣe ṣùgbọ́n àwọn Ẹ̀gbá náà ti ní bóyá rúmọ̀ tí wọ́n gbọ́ pé ibi ìgbẹ́ Òṣìẹ̀lẹ̀ pé Ògúnmọ́lá wọ́n ń bọ̀ kankan nígbà tí wọn ò rí pé kó ṣe mọ́ wọn ní rúmọ̀ ni wọ́n wá rò pé bẹ́ẹ̀ náà tún ni eléyìí ibi tí wọ́n ti ń gbọ́ rúmọ̀ sọ fún wọn pé Ògúnmọ́lá ti ń sígun mọ́ ó ti ẹ̀tún bẹ̀rẹ̀ ní járe bẹ́ẹ̀ ṣe wílé jó onínánu tí ò rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe rí Ògúnmọ́lá ṣe wọlé sí ẹlànà wọ́n ṣàkó wọn ọjà ogun Àtàdì yẹn àwọn tí wọ́n wá kó ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹrú ni Ògúnmọ́lá wá ní ìtọ́sẹ̀lẹ̀ ní pé gbogbo àwọn ọmọ ogun Ìbàdàn tẹ́yìn náà kó níbi ogun Kútùjẹ tẹ́lẹ̀ àwa náà ti pé a sì ti pààrọ̀ ẹ yọ̀ǹda wọn àwa náà yọ̀ǹda tiyín àwa ni tọ́jú pé báà ní àwọn ti fara mọ́ àwọn sì ti gbà wọ́n wá yọ̀ǹda wọn wọ́n yọ̀ǹda tiwọn ara tí Ìbàdàn yọ̀ǹda ńgbà náà à ń pe olóyè kan ní Sómóyè Basọ̀run ni nílùú Ẹ̀gbá ìyàwó rẹ̀ wọ́n mú Ìbàdàn mú ní ẹrú ṣùgbọ́n ẹ rí i pé a ti sọ síwájú nípa àwọn tó bá jẹ́ olóyè nílùú tí wọ́n bá mú wọn tàbí tí wọ́n bá mú ìbátan wọn tàbí wọ́n máa bọ̀wọ̀ fún wọn. wọ́n máa fún wọn ní ọ̀wọ̀ ara ìṣe bẹ́ẹ̀ ti ìta sọ ní Látẹ́jú tó ṣe sí ìyàwó Basọ̀run Olúyọ̀lé ènìyàn fi mú
láti Ògùn Òṣogbo tí wọ́n fi wá mú tí wọ́n fi wá pa ní Ìbàdàn ipa náà fi kò náà fojú re kó fi ro òkun. So nígbà wọn wá ṣe yìí Sómóyè yìí wọ́n wá láti dá ìyàwó rẹ̀ padà fún láti fi jìrọ̀ wọ́n sì kó àwọn ọmọ ogun Ìbàdàn lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí gan ni gbogbo àwọn ogun wa tán ilé gan ló wá parí gbogbo ogun láàrin Ẹ̀gbá àti Ìbàdàn tí wọ́n wá sí ìjà mọ́ nígbà wọn wá ṣe léyìí Ògúnmọ́lá wa ní tó tún kù táwọn ṣe ni pé ọ̀nà táwọn tí àwọn ẹ̀gbọ́n jẹ́ kí àwọn oníṣòwò Ìbàdàn kọ́ wá tí Ìbàdàn jẹ́ kó oníṣòwò ẹ̀gbọ́n lọ ọ̀nà táwọn táwọn ṣe káwọn wá jọ sí ọ̀nà wọn wá ránṣẹ́ sí Èkó sí gómìnà gọ́vnọ̀ general ní lẹ́kọ̀ọ́ wọ́n wá sí nígbà náà kí wọ́n ṣe tí wọ́n pè ní term of settlement lọ́dọ̀ ní àsìkò yìí ní èdè lóyìnbó pé kájọ jókòó àlàáfíà pé kò sógun mọ́kànsán náà tẹ̀ mọ́ wọ́n sí ọ̀nà rẹ̀ mọ́ wọ́n sí gbogbo ọ̀nà láti máa ṣòwò wọn lọ déédéé nígbà wọ́n ṣe lẹ́yìn tán ni tí wọ́n sí ọ̀nà ni Basọ̀run wá padà wá sílé lọ́wọ́ sì wá jẹ oyè Basọ̀run rẹ̀ nígbà wá jẹ oyè Basọ̀run tọ́jẹ́ tán tí gbogbo ìlú dùn tí gbogbo ẹ̀ ṣe ọba ní dáná òfẹ́ kọ́ gọ́bì òsìbọ̀ gọ́bì tó ń wọ́n sì kọ́ tó wé kọ́ òfẹ́ kí Aláàfin ọ̀rùn ránṣẹ́ láti Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí òun fẹ́ gbà ní ọwọ́ rẹ̀. òun ní gẹ́gẹ́ bí Basọ̀run wọ́n jẹ sẹ́yìn odi Ọ̀yọ́. kò sí tí wọ́n ṣe wọn ò ní ọ̀nà láti ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n bá kó kọ̀ ránṣẹ́ kókò tí wọ́n bá kó ránṣẹ́ ni là ń pè ní Bẹ̀rẹ̀ ibi tí wọ́n kọ sí ládùúgbò Ògúnmọ́lá kókò tí wọ́n fi kọ́ gbọ̀ngàn Ògúnmọ́lá là ń pè ní Bẹ̀rẹ̀ ibẹ̀ olódi àdúgbò Bẹ̀rẹ̀ tẹ́ ń gbọ́ lónìí tó di olónìí. àwọn apágùn mọ́lá òbí mọ́mọ́ bàdẹ́ lọ́wọ́rùn bàbá mọ́ kẹ̀kẹ́ ìjì òdìlé arúgbó bíi èéfíà àpapà láìláì. ó dì bẹ́ẹ̀. Bàbá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbọ́ wa ẹ bá ń ṣàlàyé irú ilé tá à ń pè ní gọ́bì. ilé tá à ń pè ní gọ́bì òun náà ní ilé tí olóyè tó bá jẹ́ olóyè kàǹkà nílùú adarí ìlú òun ni wọ́n kọ́ ilé ọ̀hún bíi káàní yóò ní yàrá tó pọ̀ yóò ní gbàgede tẹ́kùtẹ́ bá kọ́ fẹ́ wọlé ẹ̀ lè kù gìrì wọ inú ilé gbàgede lẹ́ọ̀kọ́ bọ́ sí nígbà bá bọ́ sí gbàgede yóò ní iye ọ̀tọ̀ níbi ìgbìmọ̀ àwọn àgbà tí wọ́n ti máa ṣèpàdé ọ̀tọ̀ ní ìyẹ̀wù wọ́n pè kán bí ìyẹ̀wù tí wọ́n bọ̀ sí yẹ̀wù. bígbà tá a bá gbé èèyàn kọ́ ààfin. bí èèyàn kọ́ ààfin bẹ́ẹ̀ ni ó sì ní wọ́n kọ́ káàkiri yàrá àwọn olórí àgbà olórí kékeré olórí àtàwọn tó bá wọn lálejò yẹn ṣe kọ́ gọ́bì yẹn. adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé aburú kan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín kò ní ṣàlàáfíà yín gbogbo gbà lórúkọ àwọn aláṣẹ tó darí ìkànnì Adẹ́rìnpòṣónú la fi mọ rírì yín ládùúgbò mọ yín kò ní fọ́ o orísun ìmọ̀ ọgbọ́n àti òye yín kò sì ní gbẹ. ẹ̀mí Olódùmarè ọba. ayírí kan ò ní yí yín lórí. àṣẹ. olọ kan ò ní lọ yín láwọn láṣẹ Ìdùmarè àmọ́ pàtàkì yín púpọ̀ gan-an ni. ibi tá a ti dúró lálẹ́ tò nínú ọjà ń pé ogun méjì náà ni wọ́n jà lásìkò Ògúnmọ́lá. wọ́n wá kó ogun ìbàjọ tá a sọ níjọ́ méjì. lásìkò Ògúnmọ́lá náà. lásìkò Ògúnmọ́lá ogun ìbàjọ lọ́wọ́. bàbá ti kó ológun ìbàjọ jẹ́ pé jọ́mẹ̀ẹ́dógún àwọn ẹbí Ògúnmọ́lá wọ́n wà lórí ètò pẹ̀lú wa àwọn gẹ̀rẹ́ wọn wà sọ ìtàngbésí ayé bàbá ẹ̀ bá àti ìmútàn rẹ̀ àìsàn bí wọ́n ṣe bí àwọn olóbi ibo ló ti wá tó fi dé Ìbàdàn àwọn yẹn ni wọ́n wà wá sọ fúnra ara wọn. Abímbọ́lá Kamaldeen bó o ní só ti ń jata ọkọ rẹ̀ náà ń kọ́ só ti ń jata nǹkan ò ní ṣe yín o. Adébọ́lá Bákìrì Àjàó Sọ̀díìkì ńlẹ̀ Àrẹ̀mú Adéwálé Adébáyọ̀ Akin ọmọ Akin Àbíkẹ́ Ọláọlọ́run Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà Aminat Dahood gbogbo yín pátápátá iná ni àkí pé ẹ darapọ̀ mọ́ wa ìfẹ́ olúwa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn àti ń lọ ọjọ́ ti lọ. kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run ló fi ń fún ni a kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò ìpasẹ̀ níkànnì 32 FM 94.9 ilé gogoro àjà kẹrin kòkó ọ̀dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn fún gbígbọ́ tẹ̀ ń gbọ́ wa lórí ètò ìpasẹ̀ títí ọjọ́ mẹ́jọ táàtù máa pàdé lórí ètò yìí lèmi Àyàndùnrún Abídèmí ìfẹ́ olúwa ni ẹ ṣe. oorun nìkan ni àbẹ́bí ní ń pọ́.
ọ̀rọ̀ rí òye mi o. Ó jẹun pé a sì ní ìṣẹ́jú bíi mẹ́rin kan. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹja ṣe báyìí ẹja ṣe ojú òpó àwọn èèyàn lè ní ìbéèrè kan àbí ìkejì àmọ́ káwọn èèyàn tó mọ̀ pé wọlé bàbá ẹ fi ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín ti àwọn èèyàn lè fi 69694716. ẹ bá wọn farabalẹ̀ ní ẹ̀dá kan. 69694716. +23490620949 080970949. Kágbà èèyàn kan àbí èèyàn méjì láàyè láti dá sétò lálẹ́ tòní. Ẹ̀lú ẹ̀ka lórúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. It's Tommy Richie bó ni Abdulsalam àǹtí mi ń kọ́. Aki ọmọọba Yusuf Salawudeen Okotolaye Adisa òkú àṣeyẹ òní ṣàgbéga àṣà 2021. Ọdọọdún ńlá àrórógbó àṣọdúnmọ́dún làwa àṣọdúnmọ́dún àṣoṣùmúṣù àwa àṣoṣùmúṣù àṣòròmòrò àwa àṣòròmòrò. Àṣèṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ́ mi ìṣàgbéṣàga àṣà 2021 kò ní jópin. Bẹ́ẹ̀ ládúpẹ́ lọ gbogbo àwọn ìdílé jagunjagun. Akí bàbá wa ọba Matthew Oyèkànmí Ògèdèngbé ọmọ òrìṣàrà ibi Ògèdèngbé agbógungbòrò tilẹ̀ Ìjẹ̀ṣà. Ọba ńlá tilẹ̀ Ìjẹ̀ṣà látòdì ilẹ̀ Ìjẹ̀ṣà lọ́run àwọn náà wá o. Níbi ìṣàgbéga àṣà 2021 àti ìfilọ́lẹ̀ oríkì àwọn jagunjagun ilẹ̀ Yorùbá. Akí gbogbo ilé ìbíkúnlé tí wọ́n wá ṣojú Gbọ̀ǹkà Balógun. Bẹ́ẹ̀ la kí Jagun Balógun tilẹ̀ Ìbàdàn olóyè Abíọ́lá Mọ̀súrù Ọlámbí wọn nú Arúlógún bí èéfín àpàpà láìláì. Ẹ ṣeun ẹ kú àdúrótì Òkòtólayé ẹ kú ìnáwó náírà lónìí. Bàbá mi olóyè Abdulrasheed Ọlálékan Àlàbí ẹ̀kẹfà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá náà wà ń bẹ àwọn olùdánilẹ́kọ̀ọ́. Mọ́gàjí ilé akéré àrólé bẹ́yì òkú akéré. Olóyè Moshood Agbọ́lágadé akéré mọ́gàjí ilé akéré ń tilé tòkó. Mọ́gàjí awánibákú ilé ìgbé àjọbọ baálẹ̀ oríta mẹ́rin gẹ̀gán sí àti gbogbo àwọn ìkàn tí wọ́n láǹfààní àti wọlé síbẹ̀. Bàbá wa Àyànṣíjì àwọn náà wà ń bẹ̀ wọ́n sì gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹni tí ń gbé àṣà àti ìṣe bàbá wọn lárugẹ. Àwọn ni ọ̀gá àgbà àwọn ni gíwá ilé ẹ̀kọ́ Ọ̀yọ́ State College of Health Technology. Gbogbo yín pátápátá ńlá kí akí ẹ̀gbọ́n wa Alhaji Adéòjé Adébọ́lá aláṣẹ Zina Travel and Tours. Ẹ má gbàgbé ọ̀rọ̀ wa o à ń bọ̀ láìpẹ́ àwọn náà wà ń bẹ̀ lénìí tí wọ́n ṣiṣẹ́ dáadáa fún Òkòtó. Nítorí àsìkò wa ẹjẹ́ á máa relé torí a ní iṣẹ́ tá a fẹ́ jẹ́. Ẹ má bínú ẹni tẹ́ ń padà pè tá a lè gbé ẹjẹ́ àfẹ́lẹ́ ìkáfi káàdì rẹ̀ ẹ̀ ló kálẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè. Àmì tó ń bù. Àmì àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun. oyè ní àárẹ̀ àgò ẹni tó bá wá jẹ oyè yẹn tó bá tọ́ ẹ́ pórí oyè ló kú sí ọ̀pọ̀lọpọ̀ kò máa fi pè ní àárẹ̀ wọ́n fi máa pè ní àárẹ̀ àgò ẹlòmíràn náà tún lè jẹ́ tí èsì pé ó kọ oyè ni ìgbìyànjú oyè balógun tàbí ó jẹ ọ̀tún tàbí kankan ní. Bó ti jẹ́ nù.
àmọ́ wà nílọ̀lẹ̀ ẹja tó lọ tí ò dé ní bua nílọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tọkọ̀ tí ò dálẹ̀ ó dò á lọ rí àbọ̀ rí ànílọ̀lọ́ kèrègbè tó fọ́ sẹ́bà náà tí ò lè bomi délé. lórúkọ gba ọ̀tá àjọ mú ètò ìtàlẹ̀ ètò níwá láìka ọmọ akọ̀rẹ́dẹ́ Mr. Ayédùn eré àgbà nínú káṣọ̀nù kí irinṣẹ́ ìwádìí lórí ibi ìyanu bá àpèdè àṣà yín káàfàtà nílẹ̀ Yorùbá. wọ́n mọ relé ìta ṣe látàárọ̀ ńta náà tó àyàmì àṣàkẹ́ ti ń retí mi lọ́ọ̀dẹ̀ ó dàárọ̀ fún ayọ̀ lásán.